Ẹ kú dédé ìwòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ìwọ obìnrin, pẹ̀tẹ̀pẹ́tẹ̀ lọ̀rọ̀ yìí o, ẹni tó bá tabá kó túbẹ̀ ṣe. Tó bá wà happily married, tó wà nílé ọkọ, tí inú ẹ̀ dùn táyọ̀ ẹ̀ ń kú. Obìnrin tí ò bá believe, bóyá ọ̀rẹ́ tó bá ní, tó jẹ́ wípé kò níṣẹ́ gidi lọ́wọ́, tó jẹ́ wípé kò ní stable relationship, pé kò sí nílé ọkọ ṣùgbọ́n kò ní stable relationship, kò sí nílé ọkọ kò ní stable relationship, kò lọ́kùnrin kankan nínú ayé ẹ̀ tó ń jí tó ń pè pé báwo ni, tó ń jí tó ń sùn tó ń pè pé báwo ni, kò sí láyé ẹ̀, kò ní stable relationship, kò sí nílé ọkọ, kò dẹ̀ ń ṣe ẹni tó busy, bóyá tó ń ṣiṣẹ́, ẹni tó jẹ́ pé ìsídà kan máa fún, bóyá àwọn tó bá wà nílùú bóyá wọ́n ń gbowó baba, àbí tó jẹ́ wípé bóyá tán ò bá dó wọn ò lè lówó. Ìwọ tó wà nílé ọkọ tó wà happily married, irú obìnrin bẹ́ẹ̀ ò kì í ṣe ọ̀rẹ́ ẹ̀. O ò lè fi irú èèyàn bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́. Obìnrin tó bá ń gbowó baba nílùú òyìnbó, obìnrin tó bá wà nínú Nàìjà tí ò ríṣẹ́ kan ṣe, obìnrin tí ò ní stable relationship, obìnrin tó jẹ́ wípé ọkọ kan ò kú kọ́ńbọ̀dù ni, wọn ò gbúdọ̀ jẹ́ ọ̀rẹ́ as a married woman. Kódà kó jẹ́ wípé ọ̀rẹ́ ẹni òun ló introduce ẹni, torí kò sóbìnrin tó bá jẹ́ wípé ó gbọ̀pọ̀ tó jẹ́ kárí ilé. Àwọn obìnrin míì wà, tẹ́ bá lọ sí patí, tẹ́ bá wo agbo kan báyìí, àwọn ọkùnrin bíi 8 nínú agbo yẹn wọ́n ti dó wọn. Irú obìnrin tó bá jẹ́ kárí ilé ò lè fi taratara trust ẹ̀, torí pé tí obìnrin bá ti rí wípé kárí ilé lòun pé òun lose, òun wá ní àwọn ọ̀rẹ́ tí ò lose, ó lè set ẹ up. Pàápàá kó jẹ́ òun ló introduce ẹ sí ọkùnrin tó ń date. Obìnrin tó jẹ́ kárí ilé tó introduce ẹ sẹ́ni tó ń date, wàláhì kò introduce ẹ nítorí pé kí wọ́n lè fẹ́ ẹ. Ó fẹ́ máa introduce ẹ sí ọkùnrin kí ìwọ náà lè ní irú record tóun náà ní ni. Tó bá wá rí pé ẹni tóun introduce sí ẹ, ó wá mú ẹ láti fẹ́ ẹ, ó wá di pé bóyá wá serious, ọ̀nà àti tú yín ká ló máa wá, kò sí bó ṣe lè fẹ́ràn ẹ tó. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ti introduce ẹ sí ọkùnrin tó dẹ̀ ti rí pé òun ò ní stable relationship, tó ti rí pé kárí ilé ni, tó ti rí pé onírìnkùnrin ni, tó ti rí pé kò tiẹ̀ ní stable relationship, kò lọ́kọ, kò ní nǹkan kan, kódà kó introduce ẹ sí ọkọ tó padà wá fẹ́ ẹ, ìwọ̀nba ló máa open up sí mọ́, ìwọ̀nba ló máa jẹ́ kó wọnú ayé ẹ̀ mọ́. Tí ò bá ṣọ́ra, òun ló mọ àti wáyé relationship ẹ̀, òun náà ló máa padà dàrú. Obìnrin tí ò bá ní ọkọ, tí ò ní relationship, obìnrin tó bá ti ń sọ fún ẹ pé kí ni mo fẹ́ fọkùnrin ṣe, irọ́ ló ń pa. Kí ni mo fẹ́ fọkùnrin ṣe, ọkùnrin wo jọ kìnnìkan ẹ̀yìn kankan, tí ò lọ́kọ, tí ò ní relationship, tí ò ní iṣẹ́, tó jẹ́ wípé ẹ domi fún mi lówó ni. Ìwọ tó wà happily married, tó wà nínú ilé ọkọ, o ò lè yọrú obìnrin yẹn lọ́rẹ̀ẹ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀, kò ń ṣe ọ̀rẹ́ ẹ̀, kò lè jẹ́ ọ̀rẹ́ ẹ̀, torí pé ní inú ẹ̀ lọ́hùn irọ́ ló ń pa. Ó fẹ́ kó o dà bóun ṣe dà ni. Obìnrin tó bá ti ní record wípé bóyá kárí ilé, obìnrin tó bá ti ní record wẹ́ pé onídọ̀tí, oníbàjẹ́, tó bá ń bá ìwọ tó clean rìn, tó mọ̀ pé o clean, tó mọ̀ pé ìwọ náà ṣe tiẹ̀ ṣùgbọ́n o yàn di bíi tiẹ̀, tó o bá ṣọ́ra, á sọ ẹ́ di láńbébé, á máa lé ẹ fún ọkùnrin kíní kejì kẹta, títí ìwọ náà máa fi á lè máa kaskọ́ọ̀sì bó ṣe ń kaskọ́ọ̀sì lórí tiẹ̀ náà. Ẹ̀yin tẹ́ ti marry, ẹ jẹ́ kó rí yín pé obìnrin tí ò bá ní relationship, àbí obìnrin tó bá sọ pé wò ó jọ kí ni mo fẹ́ fọkùnrin ṣe, kí ni mo fẹ́ fokó ṣe, wọn ò gbúdọ̀ jẹ́ ọ̀rẹ́ yín. Obìnrin tó bá jẹ́ pé kárí ilé ni, tó ti bòbò jẹ́ káàkiri, kò gbúdọ̀, tó bá mí ní kó má ṣọ̀rẹ́ ẹ̀, ṣùgbọ́n má jẹ́ ó wọlé sí ẹ lára. Kódà kó jẹ́ òun ló introduce èèyàn tó ń fẹ́ sí ẹ, tẹ́ bá ti ń get serious, create boundary, fi boundary sí. Má jẹ́ kí, má máa sọ gbogbo ọ̀rọ̀ ilé ẹ fún, má jẹ́ kó wọ inú ilé ẹ, torí ohun tó build ilé yẹn ló máa padà bàjẹ́. Pàápàá tó mọ̀ pé orí street lẹ́jọ́ wà,
ọkùnrin kan dẹ̀ ti wá fẹ́ mú ẹ kúrò lórí street ajẹgbodò ẹ á máa wẹ́ni kúra ọkùnrin kan ti wá fẹ́ mú ẹ kúrò lórí street ó wá di òun nìkan ló máa rìnrìn orí burúkú káàkiri inú ẹ ò lè dùn tó o bá ṣọ́ra òun ló máa padà ba ìgbésí ayé ilé ẹ jẹ́ obìnrin yẹn ló máa padà da ilé ẹ rú kò sí bó ṣe lè fẹ́ràn ẹ ó máa envy ẹ nínú kì í ṣe pé ó fẹ́ kó kú ṣùgbọ́n kò like pé o ti fòun sílẹ̀ lórí street kò like wípé wọ́n sòun ní ajá àgboro ṣùgbọ́n wọ́n máa sọ pé àyín ajá àgboro eléyìí wà reserve á fẹ́ ba ọmọlúàbí ẹ jẹ́ kò fẹ́ràn ẹ pàápàá obìnrin bá ti ní pé tó ti lọ rojọ́ ẹ fún tó ti ní ìwọ máa lọ ráyè ọkùnrin ìwọ ló ṣe kinní kan tí ò bẹ káràmásìkì bílẹ̀ ò ṣe ní dàrú nítorí pé òun ò sí nílé ọkọ kò yẹ kó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ obìnrin tí ò bá ti bẹ káràmásìkì bí ilé ẹ̀ ò ṣe ní dàrú obìnrin tó bá pé at every point in time tó o bá ti sọ̀rọ̀ ọkọ ẹ fún a ní ìwọ ló mọ o bíi pé kó délé kó gbá lójú ọkọ ẹ bíi pé kó dalé yẹn rú bíi pé kó má ran ọkọ ẹ bíi pé kó má kò kí ń ṣe ọ̀rẹ́ ẹ kò yẹ kó jẹ́ ọ̀rẹ́ ẹ tó bá wà nílé ọkọ nítorí pé ọkàn obìnrin flexible tí inú bá ń bí ẹ sí ọkọ ẹ tó bá lọ bá ọ̀rẹ́ ẹ tọ́rẹ́ ẹ bá rí wípé ọkọ ẹ ló jẹ̀bi nígbà tí inú ń bí ẹ kò yẹ kó jẹ́ kí àṣírí yẹn wọ̀n sí ẹ wípé ọkọ ẹ ló jẹ̀bi gbogbo ọ̀rẹ́ tó bá ti lọ ń bá tó bá ti ń fi ẹ̀bi ọkọ ẹ wọ̀n ẹ́ gbogbo ọ̀rẹ́ tó bá ti lọ ń bá nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ ńlé tó jẹ́ pé nǹkan tọ́kọ ẹ ṣe tí ò dáa ó ń jẹ́ kó máa rí wọn kì í ṣe ọ̀rẹ́ ẹ wọ́n máa padà dalé ẹrú obìnrin tó bá ti jẹ́ akunakuna obìnrin tó bá ti pin káàkiri obìnrin tó bá ti ní history pé wọ́n ń do káàkiri o ò lè bá wọn ṣọ̀rẹ́ torí pé ìrò tí wọ́n ń ro àparò ẹ bíi káfíńdálá kíwọ náà lè dà bóun ṣe dà ni kódà kójú òun ló wá ọkùnrin fún ẹ òun náà ló máa padà túká tó o bá ṣọ́ra kò ní jẹ́ kó jókòó òun láti já irú obìnrin yẹn lára ẹ̀ obìnrin tí ó bá ti dọ̀tí kò gbúdọ̀ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó bá ti wà nílé ọkọ àìjẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe ó fẹ́ kí ìwọ náà ní history dídọ̀tí ni obìnrin tí ó bá ti ń rí àléébù ọkọ ẹ̀ tó dẹ̀ ń call attention ẹ̀ sí àléébù ọkọ ẹ̀ tẹ́jọ́ ń fẹ́ra yín tó wà nínú ilé ẹ̀ ìkà ni kò yẹ kó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ obìnrin tí ó bá